mo parí ní Madul Arabi mo ṣe sàtífíkẹ́ẹ̀tì mo wá lọ́dọ̀ bàbá Sheikh Murtada Abdulsalam rahimahullah ṣe kúlíkù aláwọ̀ fún bàbá. mo wá lọ bá bàbá mo ní bàbá ẹ má mà bínú pẹ̀lú pé bí ẹ bá ti rí àwọn kan tí a bá ti wá pé àwọn dá ilé ẹ̀kọ́ kan lẹ̀ sáà ránṣẹ́ sí mi pé wá lọ bẹ̀ ẹ wá ń wò pé yọmọ yìí gbọ́ràn báyìí ó ní ẹ dákun ẹ má bínú bàbá ní wátò tiẹ̀ wá yìí àwọn ará Ṣakí tí wọ́n ti kọ́kọ́ lẹ́ẹ̀dì lọ́jẹ́ ti Ansarudeen kúkú wá lọ bí ìyẹn torí bí kọ́lẹ́ẹ̀jì yẹn lọ ń fẹ́ ìwọ ọ̀fẹ́ máa ṣe lé kéwú mọ́sálásí gangan. mo ní bàbá mo fẹ́ lọ ní Haúsá mo ní ẹ̀gbọ́n mi ẹnjìníà ni mo wá fẹ́ mọ̀ paṣẹ wọn. kí ni iṣẹ́ wọn sà. àbá ní kí ni iṣẹ́ wọn mo ní wọ́n tún tẹlifíṣàn àti rédíò. wọ́n tún rédíò sí so mo ní kọ́mpìnì láti ní ẹ̀gbọ́n mi ti ṣiṣẹ́ mbẹ̀ bàbá ló ní rí sí i. Allah Allahumma àmín.